ìkejì yín òṣèré làwọn. òṣèré ní ìkejì. ǹjẹ́ ẹ jẹ́ sàlàyé fún wa bí kékeré yín bóyá rí gẹ́gẹ́ bí ìbejì. ẹ ṣe láti ìbẹ̀rẹ̀ ayé wa wá ìyá wa bá nítàn pé ìgbè ni òun àìná ni èmi àwa méjèèjì tó wá jẹ́ dàda a gbé orúkọ mẹ́ta wá àwa kan ní ìbejì òun ìgbè èmi àìná bákan náà làdẹ̀ tó tún jẹ́ dàda. nínú ìtàn tí wọ́n pa fún wa ni wípé àsìkò tí àwa ní àbígbẹ̀yìn ìyá àwa la dúró nínú ìbejì bíi mẹ́wàá tí wọ́n ṣe ń bí wọn ló ń dákẹ́ wọ́n ṣe ń bí wọn ló ń kú wọ́n ṣàn rí pìtẹ̀ títí di pé ó dórí tiwa ó dúró kó tó dórí tiwa dúró àwọn àlàbá kan ti ṣáájú àwa kan tẹ̀lé àwọn ìbejì ìyẹn ni Yẹmí Rẹ̀mí ó ṣáájú àwa kó tó kan àwọn ìbejì tó wá kan àwọn gbogbo ẹ̀ lọ àwa la pé la dúró láàrin àwọn ìbejì tó jẹ́ ọmọ ìyá wa. báwa ni kékeré yín ṣe rí. kékeré wa dára púpọ̀ ìyá wa dẹ̀ gbádùn wa gidi tó ló máa ń bọ wá bí òòṣà ibi tó fi ń bọ wá ni pé ó jẹ́ kó yé wa pé tóun bá bọ wá tóun sí oúnjẹ ìbejì fún wa ọ̀nà máa ń là fún ayọ̀ dẹ̀ máa ń wọlé fóun. Ìgè jẹ́ ẹni tó jẹ́ pé ó máa ń láì ó fẹ́ràn ìkejì mi lóòótọ́ àwọn méjèèjì ló fẹ́ràn ṣùgbọ́n ó tó kú tó bá lajú bá ní ìgèdà tó bá yíjú bá ní ìgèdà á ní ẹ bá òun wa ní ọ̀rọ̀ kan àwa la tọ́jú ìwà gbẹ̀yìn ìdákẹ́ ìyàwó dẹ̀ fẹ́ràn wa. ọdún wo náà dákẹ́ ọmọ ọdún mélòó ni wọ́n gbà yẹn. ìyàwó ṣẹ̀ṣẹ̀ dákẹ́ kò ju bí ọdún méjì sísìn ọdún mẹ́ta sísìn ìyàwó dákẹ́ ìyàwó wà ní 110 dákẹ́ 110 ọwọ́ èmi àti kejì mi ló dákẹ́ sí. ẹ̀yin wá báyìí ẹ̀yin fún ọdún mélòó báyìí àti kejì. mi dẹ̀ jẹ́ tíṣà kejì mi jẹ́ àyìnbá lọ́bẹ̀ yẹn náà ẹ̀yin báyìí ọjọ́ orí ẹ̀yin àti kejì ọjọ́ orí wọlé wà báyìí. a wà ní nígbà tí nǹkan yẹn fẹ́ ṣe wà ní 65. nígbà yẹn tí nǹkan yẹn fẹ́ ṣẹlẹ̀ ló ń mì lọ́tún lọ́sì tí àwọn fẹ́ dákẹ́ lọ́dún kejì sísìn ọ̀tí ní báyìí ní ìsìn àyẹ̀ṣẹ̀ ló 65 nígbà yẹn wà ní 63. ok lẹ́yìn sẹ́yìn náà láǹfààní àti bíbejì. ọmọ mi bí. ẹ̀mẹ́lẹ́ ló bí. ẹ̀ẹ̀kan làwọn ọmọ mi bí. ṣùgbọ́n Kẹ́hìndé òsì Táyé ló wà. Táyé ló wà. so èkejì yín tíátà ẹ̀yin tíṣà kí ló dé tẹ̀bí sẹ́kan náà. nurse èmi wò ó pé gbogbo wa máa papọ̀ sí tíátà nítorí ní àlè gbogbo ẹbí wa ló ṣe tíátà. Yẹmí Rẹ̀mí ọmọ bàbá ọmọ ìyá ni wá ń ṣe tíátà. bákan náà ni ìta ń pè ní Fọlákẹ́ òun náà ṣe tíátà. bọ̀ mo wá wò pé gbogbo wa ò lè kọrí síbẹ̀ adẹ̀jọ́ kàwé lèmi wá lọ sí line teaching course. mo lọ sí ti teacher. so owners ni mí. ok proprietor yìí. orúkọ school proprietress ok. orúkọ school the Twins Nursery and Primary School. téèyàn bá dé abúlé Ẹ̀gbá ní Agbélékalẹ̀. ẹ bá béèrè bẹ́ẹ̀ pé the Twins Nursery and Primary School skúùlù kọrùn sẹni tí ò mọ̀. sẹni tí ò mọ̀. so àwọn iléèwé wo lẹ lọ. àìṣe mo lọ sí òun lọ sí Unifẹ̀ èmi lọ sí Uniba. okay. from there a padà mo ṣe secondary school mi ní New Era Girls Grammar School. okay. òun ṣe tiẹ̀ ní St. Paul. okay. so láti bẹ̀ yẹn university kan lọ from university mo ṣe teaching course. lọ fún teaching course. ẹ̀fọ́ à ń ṣe tíṣà báyìí. ẹ ti dá school yìí lẹ́yìn nítorí tọdún mélòó. a ti lọ bí 22 years. 22 years. Yeah. ṣé ibi tó wá ń sinú ẹ̀ ti bẹ̀rẹ̀ àbí. àmọ́ ọkọ̀ bẹ̀rẹ̀ látòrí daycare crash pé kí n máa ṣe daycare kí n máa tọ́jú àwọn ọmọ wẹ́wẹ́ from there nǹkan tó jẹ́ kí n bẹ̀rẹ̀ ni pé mo rí pé géènì wà ní owó wà ní school nítorí school àwọn ènìyàn wá ní accommodation wá ní plot a plot or 2 plots nítorí school so ilẹ̀ mi dẹ̀ wà ní Ayétòrò Ìtèdè ibẹ̀ ni mo kọ́lé sí lọ́wọ́ ni mo gbé lọ síbẹ̀ yẹn àwọn people àwọn parents mi ò ní bá mi lọ so lórí ọ̀rọ̀ ilẹ̀ ló jẹ́ kó dàbẹ̀ ni pé ìgbà tí máa bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ látọ̀rí fresh yẹn éèkì àkọ́kọ́ mo tún ṣe lẹ́sìn mo ṣe teaching coaching lesson fún wọn lé from there ọlọ́run gba àwọn ìfúnníte